rèé táwọn ọmọ ogun mẹ́rìndínlógún fi gbìmọ̀ pọ̀ láti dìtẹ̀gbàjọba ààrẹ Bọ́lá Tinubu. Ọ̀gágun Musa ló ṣàlàyé. Mínísítà fún ètò ààbò ní Nàìjíríà ọ̀gágun fẹ̀yìntì Christopher Musa ó mà ti ṣàlàyé ìdí táwọn ọmọ ogun mẹ́rìndínlógún tí wọ́n fi gbìmọ̀ pọ̀ láti dìtẹ̀gbàjọba ààrẹ Bọ́lá Tinubu. Ọ̀gágun Musa fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lórí ètò Politics Tonight ní iléeṣẹ́ tẹlifíṣàn Channels ní alẹ́ ọjọ́ àìkú Sunday tí ń ṣe ọjọ́ kìíní oṣù kejì ọdún 2026 yìí. Àwọn ọmọ ogun tó gbìmọ̀ pọ̀ láti gbàjọba yìí kò ní àròjinlẹ̀ rárá tí a bá wo ipò tí gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìdìtẹ̀gbàjọba tó forí sápọ́n náà. Tá a bá wo ipò tí wọ́n wà, mi ò mọ nǹkan tí wọ́n forí wọn rò tó lè mú wọn rò wípé àwọn mà lágbára láti ṣẹ́gun iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ Nàìjíríà gan wọ́n ti tó láti kọjú ìjà sí wọn láì tiẹ̀ sọ ti iléeṣẹ́ ọmọ ogun rárá o. Nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ọpọlọ wọn kí wọ́n tó jí lọ́jọ́ kan láti rò pé àwọn lè dojú ìjọba àwarawa bolẹ̀. Mínísítà ètò ààbò òun ló sọ bẹ́ẹ̀. Ọ̀gágun Musa ó wá ṣàlàyé pé ọ̀gá àgbà ológun kan tó ti dé ipò colonel òun ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà. Ó ní nítorí pé kò ní ìgbéga lẹ́nu iṣẹ́ lọ sí ipò tó kàn, ìmọ̀ ló mà jẹ́ kí ó mà ronú ìdìtẹ̀gbàjọba. Mínísítà ní nǹkan tí ọ̀gá àgbà ológun yìí mà ṣe ó ní pé ó wá àwọn ọmọ ogun míì táwọn náà kò rí ìgbéga lẹ́nu iṣẹ́ gbà, tàbí àwọn tó jẹ́ wípé ibi tí wọ́n gbé wọn lọ kò tẹ́ wọn lọ́rùn. Ó ní nǹkan tó dùn ún ni pé ọ̀gá àgbà ológun náà ó ti ṣe àkóbá fáwọn ọmọ ogun ọ̀jẹ̀ wẹ́wẹ́ tí wọn kò mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣẹlẹ̀ gan-an. Ọ̀gágun Musa ní gbogbo wọn pátá báyìí òun ni yóò fojú winá òfin papọ̀ báyìí. Mínísítà ó mà tó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun náà wà lára àwọn táwọn ọmọ ogun náà gbìmọ̀ pọ̀ láti mú tàbí láti ṣekú pa tí ìdìtẹ̀gbàjọba náà tó bá kẹsẹ̀ járí. Láìpẹ́ yìí òun ni iléeṣẹ́ ológun Nàìjíríà sọ wípé àwọn ọmọ ogun tó gbìmọ̀ pọ̀ láti gbàjọba náà yóò fojú ba ilé ẹjọ́ ológun lẹ́yìn tí ìwádìí bá parí lórí ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba tí wọ́n fi kàn wọ́n lọ́dún tó kọjá. Èyí wà nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ológun Nàìjíríà tó fi sójú òpó ayélujára rẹ̀ pé ọmọ ogun mẹ́rìndínlógún ń lọ́wọ́ mọ̀tẹ̀ nínú oṣù kẹwàá ọdún 2025 tí wọ́n sì ti fi ẹ̀sùn ìwà ìbàjẹ́ àti títàpá sófin tí wọ́n ti fi kàn wọ́n. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba rèé yóò kúkú dé gbìyànjú èmi àti ńlá dé o, àmín.